Okú Mùsùlùmí ni, okú Mùsùlùmí ni. Go back, go back, go back, go back. Tóbi tó ikú ló pè ní ẹ̀fọn ṣẹ́ra bàtà ilẹ̀ lọ́wọ́ sùn ikú omẹ́nìkan kàṣáwù wáre àníbẹ̀rí ṣe tóbi tó ikú pè ní ẹ̀fọn ṣẹ́ra bàtà ilẹ̀ lọ́wọ́ sùn ikú omẹ́nìkan kàṣáwù wáre. Mo kí gbogbo ọmọ Ìjẹ̀bú ńlọ́lọ́kọ lẹ́yìn odi wípé a kú ara fẹ́ra kù ti kábíyèsí His Royal Majesty ọba Síkírùláì Káyọ̀dé Adétọ̀nà Àwùjalẹ̀ of Ìjẹ̀búland. Mo kí wa o, a kú ara fẹ́ra kù ti bàbá. Mo wá kí gbogbo ọmọ Yorùbá lápapọ̀ pé a kú ara fẹ́ra kù ti kábíyèsí. Bí mo ṣe ń kí ọmọ Yorùbá ni mo kí gbogbo ọba aládéládé káàkiri ilẹ̀ Yorùbá pé a kú ara fẹ́ra kù ti kábíyèsí His Royal Majesty ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà Àwùjalẹ̀ of Ìjẹ̀búland. Ẹ jẹ́ kó sọ kí nìkan fún yín. 1960 ni ọba Káyọ̀dé Àwùjalẹ̀ of Ìjẹ̀búland ni wọ́n jọba. Àwọn ikọ̀ wo ni wọ́n jọ wà tí wọ́n jọ jẹ́ sex nígbà náà? Àwùjalẹ̀ of Ìjẹ̀búland àti Aláàfin Ọ̀yọ́ ọba Lámídì Adéyẹmí ikú bàbá yèyé tó gbéṣẹ̀ àti Olúbùṣe Ọọ̀ni of Ifẹ̀. Àwọn mẹ́ta yẹn ni wọ́n jọ jẹ ọba tó jẹ́ pé réǹjì kan náà ni wọ́n jọ wà. Nígbà tí His Royal Majesty ọba Síkírùláì Adétọ̀nà Káyọ̀dé Àwùjalẹ̀ tí wọ́n jọba tán ìní Aláàfin jẹ. Lẹ́yìn tí Aláàfin jẹ òun ni Ọọ̀ni of Ifẹ̀ jẹ Olúbùṣe. Mo wá kí ọmọ Ìjẹ̀bú lẹ́ẹ̀kan sí. Kíní kan ló wá ń tojú mi wíwìwí tí ò yé mi. Ẹ má jẹ́ apa ẹ̀sìn jẹ́, ẹ sì má jẹ́ fi ẹ̀sìn bà ìran Yorùbá jẹ́, both Muslim and Christian. Ẹ má jẹ́ fi ẹ̀sìn ká fi bà ìran Yorùbá jẹ́, because kò sí ẹni tó bá Ọlọ́run ṣe meeting. À ń ka Kùránì, à ń ka Bíbélì ni. Gbogbo ohun tá à ń ṣe, ǹjẹ́ ta ló lè sọ fún wa pé ọba tọ́lọ́hun mu? Ẹ jẹ́ ká wò báyìí. Mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin aṣáájú ẹ̀sìn. Àkọ́kọ́, àwọn wo ni Mùsùlùmí gbọ́dọ̀ sí? Mùsùlùmí, àwọn wo ni Mùsùlùmí wọ́n lẹ́tọ̀ọ́ láti sìn tó bá kú? Àwọn ni Kìrìsìtẹ́nì ní ẹ̀tọ́ láti sìn tí wọ́n bá kú? Ẹ máa mẹ́sì wá. Ẹlẹ́ẹ̀kejì, àwọn gan ni kèfèrí. Àwọn ni kèfèrí tí Ọlọ́run tọ́ka sí nínú Àlùkùránì tàbí nínú Bíbélì. Àwọn wo ni? Ẹ máa mẹ́sì wá o, ẹ dákun. Àwọn ló yẹ kí Mùsùlùmí kó máa kírun sí lára tí wọ́n bá kú. Àwọn wo? Àwọn ni? Àwọn wo ló yẹ kí àwọn ẹlẹ́sìn onígbàgbọ́ ká máa gbàdúrà fún, máa gbé ìkú wọn church, ká máa ṣe ìsìn fún wọn tó bá kú? Àwọn wo ni? Ẹ máa béèrè o. Kíkírun sí òkú lára, ẹ̀yin àfáà, kíkírun sí òkú lára
ẹ sọ fún mi láti máa kírun sókú lára báyìí iṣẹ́ wo ló ń jẹ́, iṣẹ́ wo nìrun tẹ́ ń kí sí òkú lára, iṣẹ́ wo ló ń jẹ́, kí ló sì túmọ̀ sí, kí l'Àlùkùránì sọ nípa ẹ̀ pé ká kírun sókú lára, kí ni Àlùkùránì sọ nípa ẹ̀, ká ṣe ìsìn sí òkú nínú ìjọ, kí ni Bíbélì sọ nípa ẹ̀. Ẹ máa mẹ́sì wá ẹ̀yà aṣáájú yìí àbí ẹ máa mẹ́sì wá o, ẹ̀dí kàbí wá wò ó kí la fi lè dá mùsùlùmí òdodo mọ̀, kí la fi lè dá mọ̀ mùsùlùmí òdodo tó yẹ kí mùsùlùmí tó yẹ káwọn èèyàn àfà kẹ kírun sí lára, kí la lè fi dá irú mùsùlùmí yẹn mọ̀, kí la lè fi dá onígbàgbọ́ tòótọ́ mọ̀ tó yẹ kí ẹ̀yin kìrìsìtẹ́nì, ẹ̀yin aṣáájú, ẹ̀yin pastors kẹgbẹ́ church nítorí ó kú kẹlẹ́ ṣe ìsìn fún. Ẹ máa mẹ́sì wá ẹ ti ká gbé lọ́wọ́ ara wa, ṣé ìrun kíkí sóhun ni a lè fi ṣe ìgbéléwọ̀n ẹni tó kú tá a fẹ́ kírun sí lára? Ṣé ìrun kíkí ni? Ṣé kó máa wá sílé ìjọsìn, kó máa wá church ní gbogbo ìgbà, sóhun la lè fi ṣe ìgbéléwọ̀n, la lè fi ṣe òǹdíwọ̀n ẹni tó kú táwa gbé ọjọ́ yìí tá a sì sìn fún? Àbí nípasẹ̀ owó? Ṣé nípasẹ̀ owó ni? Bóyá nípasẹ̀ bó ṣe náwó sí inú ìjọ Ọlọ́run, tàbí bó ṣe náwó sí mọ́sálásí inú ẹ̀sìn Islam, sóhun la lè fi ṣe òdiwọ̀n wọn nígbà tí wọ́n bá kú? Ẹ mú àwọn èsì yẹn wá, ẹ wá máa gbọ́, káwọn àfáà jáde níjẹ̀bú wípé kábíyèsí ọba Adétọ̀nà Síkírù Àwùjalẹ̀ of Ìjẹ̀bú-Land, mọ́sìkì wo ló ti ń kí gbogbo ọrùn rẹ̀? Kàn jẹ́ ká mọ̀, ẹ tún fi yẹn lẹ̀. Nígbà tí ní 1960 tí wọ́n fẹ́ jẹ ọba, tí His Royal Majesty ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà Àwùjalẹ̀ of Ìjẹ̀bú-Land ní 1960, ìgbà tí àjọba ẹ dákun tó gbọ́ ìpè bí àwọn tó fi jọba ń jọ náà lọ́hùn-ún, ìjọba ànútọ̀ pé wọ́n communicate, wọ́n ṣe ìpàdé àpérò pé wọ́n pe àwọn mùsùlùmí, wọ́n pe àwọn kìrìsìtẹ́nì kí wọ́n tó fi bàbá ìjọba nígbà náà. Yàtọ̀ sí yẹn, àwọn ọ̀wọ́ ló fi jọba, sí ẹ̀yin kìrìsìtẹ́nì lè fi bàbá ìjọba ńgbà náà, àbí ẹ̀yin mùsùlùmí lè fi jọba? Ẹ ṣàlàyé fún wa. Ìgbà tó sì wọ ìpè bí, ṣé Kùránì lọ́ba ń bẹ̀, àbí tẹ̀sùbá, àbí bíbélì, àbí wọ́n kó sáàmù síbẹ̀ fún tọ́ní kọ́ máa kà? Ṣé ìgbà tí ọba yìí fi wọ̀ pé bí, ṣé kò mọ ohun tó bá pàdé ń bẹ̀ ni? Ṣé kò mọ̀? Èmi kàn fẹ́ kẹ́ máa mẹ́sì wá ni o. Yàtọ̀ sí yẹn, ọ̀fẹ́rẹ́ ẹ̀ dàbí wípé ẹni tó bá ti giant nínú ìlú, maybe Christian or Muslim, òun tó yẹ pé gbogbo àgbáyé ló mọ̀ ọ́, ọ̀fẹ́rẹ́ dàbí wípé irú ẹni bẹ́ẹ̀ tó bá lọ belong sínú ẹ̀sìn mùsùlùmí tàbí ẹ̀sìn kìrìsìtẹ́nì, òun láwa fara ya pé àwa láàsìn. Kí ni criteria tẹ́ fi wọ́n? Ẹ sọ. Ẹ̀yin àáfàá tẹ́ wọ́n ń jà ní orí
ìsìnkú bàbá kábíyèsí yìí kí ni òdiwọ̀n tẹ́bí wọ́n fi kójú òṣùwọ̀n lójú ti yín tẹ́ bá lè sọ fún wa yóò dẹ. Okú mùsùlùmí ni go back. Anybody you see with Shaki, anybody you see with Shaki, how should anybody later? Anybody somebody with Shaki, let's see what later. Anybody somebody with Shaki, come on later. Go away. Don't fear me. ẹdún àbíyẹlẹ èèyàn àfa ọkàn mi ń dàrú mo ti sọnù sẹ́mi kan ẹ̀sìn Islam ó júwe ayé fún wa púpọ̀ ṣùgbọ́n èèyàn àfa ọ̀pọ̀lọpọ̀ jẹ́ àfa ni mo ti sọ ọ́ mo ní àwọn kan kéwú ṣùgbọ́n wọ́n kéwú ni wọn ò rí kéwú ké àwọn kan kéwú wọ́n rí kéwú ké wọ́n tún bí ní béèrè ṣé tí kéwú bá kọjá lára èèyàn ṣírú ẹni bẹ́ẹ̀ ló kéwú ni abẹ́ni tó bá kọjá lára kéwú ta ló kéwú náà méjèèjì ta ló rí kéwú ké ọ̀tọ̀ ní kéyìí ó kéwú ọ̀tọ̀ ní kéyìí ó rí kéwú ké ọ̀tọ̀ ní kéyìí ó lọ sí bible school bible theology ṣé tó bá kọjá lára èèyàn ṣóhun ló ní ìmọ̀ ni abẹ́ni tí ó bá kọjá lára bible theology ẹ̀mí sì rẹ̀ wá ẹdún fìyẹn lẹ o nígbà tí ìyá Wàsíù Àyìndé kú ìyá Wàsíù Àyìndé ìgbà tó kú ojoojúmọ́ ilẹ̀ yẹn àbá ń lọ bẹ̀ o ọ̀rọ̀ ibẹ̀ níyàn pọnyánrin o nínú ayé o lórí ayélujára o ojoojúmọ́ ilẹ̀ ń lọlé Wàsíù Àyìndé o Wàsíù Àyìndé kọ́ ló kú o ìyá ẹ̀ ló kú Wàsíù Àyìndé ò sì ní kú báyìí lágbára Ọlọ́run àti gbogbo wa ẹ̀yin àfà ẹ lọlé òkú tó kú tọ́jú ìyá Wàsíù Àyìndé ilé Wàsíù Àyìndé lẹ̀ ń lọ lójoojúmọ́ mo bí yín gbà náà mo ní ṣé nítorí kásìrì rẹ̀ ó lè bò lẹ́nu ṣàdúrà fún ni kó lè rówó sòkú ìyá ẹ̀ àbí kó má bàa sunkún mọ́ àbí kó má bàa rí rò mọ́ torí ohun tẹ́lẹ̀ ṣe ń bẹ̀ nígbà náà kò yé mi gílọ́bà nítorí pé Wàsíù Àyìndé ọjọ́ ìlú mọ̀ ń ká ẹ̀ wá ń lọ ilé rẹ̀ ìyá rẹ̀ kú òun ló fi sọ fún yín gbà náà ó ní kó àwọn àbá wa ń ganu sílé òun èsì já ronú káfí ẹ̀ ronú ara wa wò òun rèé o ọ̀rọ̀ ganu sí àná ní ìsìn ṣe mọ̀ pé Wàsíù Àyìndé òun lè jẹ ọmọ ọba Akilẹ̀ Ìjẹ̀bú àbí ẹ̀tún náà ń bá nìyẹn o ẹ̀ǹdẹ̀ bú lànà tẹ̀sán ọgbẹ́ èsì lànà sẹ́wọ̀n àbí sẹ́wọ̀n tó ní lọ bá báyìí ẹ̀tún ti ń lọ o ẹ̀tún ti ń lọ báyìí ní ìsìn torí ìlú Wàsíù ni ìlú Wàsíù Àyìndé ni ọba ìlú Wàsíù Àyìndé sì ni Wàsíù Àyìndé àjọba wọ́n sì close àfi bí bàbá àtọmọ ẹ̀tún lọ bẹ̀ báyìí ní ìsìn ẹ̀tún lọ ń ganu sí báyìí sẹ́wọ̀n tó ti lọ ganu sí báyìí ní ìsìn ẹdúnú tó máa ń gbìyàn ní abẹnuyan bùbú iṣu ègbodò every year tó ègbodò bá ti iṣu ègbodò bá ti ń dé èèyàn máa rántí ègbú yẹn wàdáì sẹ́rí túmí gbọ́ kò yẹ kẹ́ sin ọba yẹn ẹ̀yin mùsùlùmí
kò yẹ kẹ́ sin ọba yẹn torí kò sí òdiwọ̀n tẹ́ fi wọ́n ṣùgbọ́n nítorí pé wọ́n giant ní káàárọ̀ òjìrì àti ní gbogbo àgbáyé ọba yẹn giant gan ọba dáadáa ni nítorí bẹ́ẹ̀ ó wá fẹ́ẹ́ dàbí wípé nítorí ohun tá a jẹ torí mo gbọ́ nǹkan kan lẹ́nu ẹ̀yìn àfáà wípé ìrun tẹ́ ń kí sí òkú lára wọn lẹ́ni tó ṣáájú yẹn àti gbogbo ẹni ó tò wọ́n lẹ́ ń jẹ́rìí òkú ni pé èèyàn ọlọ́run ni ṣé lóòótọ́ ní àbírọ́ ni wọ́n pa torí èèyàn àfáà lẹ sọ bẹ́ẹ̀ o wọ́n ní ìṣẹ̀lẹ̀ ń jẹ́rìí wípé ẹni tá ń kírun sí lára yìí ó ọlọ́run bá wa ṣàforíjì fún ẹni rẹ ni ẹni ìkẹ́ lọ́jọ́lẹ́dọ̀ rẹ àwa testify sí àwa jẹ́rìí sí wọ́n ní ohun tẹ́ ń sọ nìyẹn wọ́n ní ohun tí ìrùn yẹn ń sọ nìyẹn àbí kí ìrùn yẹn ń sọ tó bá ṣe pé ọba yẹn kò bá jọba tí ó bá jọba tàbí tí ọba tí kìí sí giant ọba wàláì kò ní rí bó ṣe rí yẹn o ẹ ní lọ o ẹ ní yẹjú rárá o tàbí kọjá pé èèyàn kan yẹpẹrẹ gan àmọye tó ti kú àmọye tó kú níjàbú níjọ́ yẹn ẹ lọbẹ pẹfẹ lọ sí ẹ lọbẹ o tí ọba yẹn tó bá ń kírun wákàtí márùn rẹ pé ó yẹ kí a rí ìmáàmù mọ́sálásí yẹn kí ó jáde ó yẹ ká rí ẹ má jẹ́ àtúnra wa jẹ ṣe rí àwọn nǹkan tẹ̀ ń ṣe yẹn yẹn aṣáájú wa ẹ fi ń yẹpẹrẹ ẹ̀sìn ni ọlọ́run ẹ wá ń bèrè ẹ wá ń bú àwọn oníṣẹ̀ṣe ẹ dúró ṣe mọ̀ pé ẹ̀sìn kìrìsìtẹ́nì wọ́n mú wá ni kì í ṣẹ̀sìn wa ẹ̀sìn mùsùlùmí wọ́n mú wá ni kì í ṣẹ̀sìn wa ìṣẹ̀ṣe ìní àwa Yorùbá ń ṣe ìṣẹ̀ṣe ìní àwọn Yíbò làwọn náà ń ṣe o àwọn Haúsá ní kọ́jọ́ wọn o ẹ ti gbàgbé ẹ tó wá máa gbọ́ ẹ rí i pé níbi tábùkù ó ti wá dérè àbùkù ọ̀sẹ̀ yọ ní ìsìn kí ni á fa àbùkù wọ́n á di ọba mi àbí wọ́n ní ọba mi ọba mi tí wọ́n á jẹ yẹn ẹ̀dùn sẹ́yìn tẹ̀sìn kábíyèsí ní ìsìn sẹ́yìn lẹ́lọ́fẹ́ ni ẹjọba torí kò yé mi o wàláì èyí tẹ̀sìn His Royal Majesty ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà Àwùjalẹ̀ of Ìjẹ̀bú-Land ṣé ẹ̀yin lẹ́ẹ̀lọ́ ọ̀fẹ́ lòmí ìjọba báyìí ṣé mọ́sálásí ní ọ̀pẹ̀ bí sí àbí ṣọ́ọ̀ṣì torí ẹjẹ́ àrò ìjà tá a fẹ́ máa jà ọlọ́run ìjà tá a fẹ́ máa jà ó yẹ ká ṣe làákàyè o ó yẹ ká ṣe làákàyè dáadáa mùsùlùmí kọ́ ló ń fi èèyàn jọba kìrìsìtẹ́nì kọ́ ló ń fi èèyàn jọba ìṣẹ̀ṣe wa kọ́jọ́ wa ìní fi èèyàn jọba wọ́n sì mọ̀mọ́ dájú kínní kan pírẹsidẹ́ǹtì kò lè gbé èèyàn kan gbàì kó ní yá nǹkan ní kábíyèsí kò ṣeé ṣe àbó ṣeé ṣe kò ṣeé ṣe gọ́vnà stéètì kan kò lè mú ẹnìkan kọ́kọ́ kì í mọ́lẹ̀ báyìí kó lóun lọ́ba kò ṣeé ṣe nígbà tí wọ́n bá yan ọmọ oyè tán ni wọ́n ráìtì gọ́ọ̀mẹ̀ntì láyé òde òní ni ó láyé òde òní ni ó torí lẹ́yìn àtijọ́ nígbà wọ́n ń jọba àlùmí Aláàfin ló wá dé ọba àlùmí ládé ní 1970 tó sì gbé ọ̀pá àṣẹ lé lọ́wọ́ kì í ṣe gómìnà rárá Aláàfin ló gbọ́pá àṣẹ lé lọ́wọ́ tó dẹ̀ dé ládé I was there wọ́n ti bí wa àti dàgbà nígbà náà onítẹ̀dé of tẹ̀dé ó ti yẹ yín
ní ìsìn wọ́n mọ̀mọ́ ìjáde báyìí ta ni ó fi jọba ṣé àwọn tí ẹ̀ ń bú yìí sáwọn ni ó fi jọba ni àbẹ́yìn mùsùlùmí tẹ́ ẹ sin kábíyèsí àbẹ́yìn kìrìsìtẹ́nì lẹ́fọ̀mọ́ ìjọba ní ìsìn ẹ sọ fún mi torí ibi tí wàá lọ ti ẹyọ nìyẹn o tó bá jẹ́ pé àwọn dáàbò yìí àwọn ni ó fún wa ni ó fi èèyàn ni ó fẹ́ jọba kàn ni ó fi jọba tá a sì ti yẹ̀yẹ́ wọn lónìí sẹ́rí pé àwa là ní tìjú àwa là ní tìjú o mo fẹ́ mú àpẹẹrẹ kan wá fún yín àpẹẹrẹ àkọ́kọ́ ni pé ọba kan nílẹ̀ Yorùbá yìí kìrìsìtẹ́nì ni o kìrìsìtẹ́nì lọ́ba tí mo wí yìí ìgbà tí wọ́n fi jọba nígbà náà wọ́n wà pé kí ìpèbí tá a wọ̀ wọ́n sì fi wọ́n jọba wọ́n ṣe gbogbo ohun tó yẹ kí wọ́n ṣe fún wọn pè bí wọ́n ṣe fún wọn dáadáa nígbà náà wọ́n wá jọba tán wọ́n dé wọn ládé wọ́n fún wọn ní ọ̀pá àṣẹ ẹ̀yin kọ́ yìí ìgbà wọn fún wọn lọ́pàá àṣẹ àwọn oníṣègùn wá ń jó bọ̀ kí lọ́ba yìí ṣe ọkọ̀ dá wọn dúró ni ó ṣe níṣe pé àti kò jẹ́bo lọ́ọ̀ṣà lọ́wọ́ okùn abẹni tí ó bọ̀ nígbà náà lọ́hùn-ún gbogbo tó jẹ mọ́ ìṣẹ̀ṣe nílùú yẹn ọba ń dẹ̀ ó ní kò sí ohun tó jọ àwọn yẹn ò sì sọ̀rọ̀ wọ́n yín wò báyìí báwọn oníṣẹ̀ṣe náà ṣe ń wò wọn níjẹ̀bú lẹ́yìn ọ̀rẹ̀yìn nígbà tó bá yẹn wá fẹ́ kú ẹ má gbàgbé o kìrìsìtẹ́nì ni o nígbà bá yẹn fẹ́ kú ọdíyalé nígbà ọ̀fẹ́ kú ọwọ́ á pe àwọn ọmọ ẹ̀ onító ẹ̀yin ọmọ òun tí ẹ̀mí bá ti bọ́ lára òun tóun bá kú o ọlọ́run ló fún un lẹ́mìí ọlọ́run ló ní ẹ̀mí ara òun ó sì ti gbà á ṣùgbọ́n bọ́dí òun yìí àwọn oníṣẹ̀ṣe ló ní o ẹ gbọ́ pé báyìí ṣàlàyé fún àwọn ọmọ rẹ̀ ó ní ẹ̀mí tó wà ní bọ́dí òun tọ́lọ́run bá ti gbà á tọ́lọ́run nù ṣùgbọ́n ṣá bọ́dí yìí àwọn oníṣẹ̀ṣe ló ní ọ̀yà nígbà tó kú wọ́n jọ̀wọ́ bọ́dì fáwọn oníṣẹ̀ṣe ni o àwọn olókùú àwọn oníṣẹ̀ṣe wá dé wọ́n wá gbé aka ni wọ́n fi gbé ọba wọ́n wá ń gbé bọ̀ nígbà wọ́n débì kan wọ́n mọ̀ pé dúlẹ̀ ni wọ́n wá sokùn wọn lẹ́sẹ̀ wọ́n wá ń wọ tó gbé ara ọba yẹn sí mọ́lẹ̀ ó jẹ́ punishment ìwà tó hù sáwọn oníṣẹ̀ṣe nìyẹn kí ló dé táwọn kìrìsìtẹ́nì ọ̀faraya kó bá wọn àmà sí ẹdún fìyẹn lẹ̀ ọba ìkan ti kúnlẹ̀ Yorùbá yìí tí wọ́n gbé kó láàfin tẹ́bí rẹ̀ gbé kó láàfin ọ̀dà padà lẹ́yìn ọ̀sọ́kà ọ̀dà padà sẹ́rí tó bá kú ẹ fà wọn baálẹ̀ fún àwọn tó fún wọn jọba kọ̀ọ̀kan wà láì kọ̀ọ̀kan mùsùlùmí kọ̀ọ̀kan kìrìsìtẹ́nì kọ̀ọ̀kan anybody wà tó bá kú ẹ jẹ́ káwọn tó fi jọba ẹ jẹ́ kí wọ́n sìn ó ti yé yín gọ́ọ̀mẹ̀ntì wọ́n ṣòfin lóòótọ́ bẹ́ẹ̀ ṣe sọ torí mi ò mọ̀ o wọ́n ní gọ́ọ̀mẹ̀ntì ṣòfin pé tí ọba aláì kan bá ti kú ẹ̀sìn tó bá ń sìn ní kó máa sìn wẹ́ẹ́ ṣùgbọ́n ẹ má gbàgbé ohun tí ó tẹ̀yìn ẹ̀ bọ́ o òfin wà lóòótọ́ ṣùgbọ́n àdìtúlà àdìrú àdìtúlà àdìyọ àdìtúlà àdìgáhùn lọ́la nílé Ìlọrin ẹ má gbàgbé ohun tí ó tẹ̀yìn ẹ̀ bọ́ ohun tí ó tẹ̀yìn ẹ̀ bọ́ ní Ìjẹ̀bú-Òsì kọ̀sẹ́ni tó yé o ṣùgbọ́n mo á bí ń béèrè wípé ẹ̀yin tẹ́ sin ọba yìí ní ìsìn ṣé tó mo yè mí ìbá dé tó bá jẹ́ mùsùlùmí sẹ́yìn lẹ́ẹ̀ fi jọba tó bá gbé kìrìsìtẹ́nì bá ní ẹ̀yin onígbàgbọ́ pásọ̀ sẹ́yìn lẹ́ẹ̀ fi jọba ìbéèrè mi nù sa Olúfúnṣọ́ Adéjàre Adéjọba tí ń jókòó nìran orí mi tètè wá dọlọ́rọ̀ orí mi bí mo bá jí máa fọ́ gbárí mi mú o orí mi tètè wá dọlọ́rọ̀ orí mi àlàyé ni o.